kòtò sí ṣubú nínú ọjà wa fẹ́ rí bí owó ilé bàbá yín ṣubú àríwá ta nínú ilé bàbá tó bí lọ́mọ ọmọ Ìsàgá òkú mọ́sẹ̀ ọmọ bá kéré ọmọ iwájú olóko iwájú olóko iwájú olóko ń sọ́wọ́ iwájú olóko ń sọ́wọ́ ilé olóko á sì èjìká lọ́jẹ́ ọmọ ògèdè kéjọ́ olóko títọ́ yẹbẹyẹbẹyẹbẹyẹbẹyẹbẹ lójú òkun ọmọ káfọ̀ pọ́wà kádà àjẹwà kádà ọ̀pánú kádà àjẹnu káwá mọ̀gèdè kéjọ́ owó wakọ̀ délé sẹ́yìn nínú ilé bàbá rẹ̀ gbogbo bí ọlọ́mọ ẹ̀yìn ọlá bí wọ́n mọ̀ ń kí ọmọ abẹ́rẹ́ mẹ́ta Ìsàgá o ọmọ abẹ́rẹ́ mẹ́ta Ìsàgá ọ̀kọ́ sí ọ̀kọ́ nù ọ̀kọ́ dọ̀kùn ló fi rọ́gbà sọ nínú ilé bàbá rẹ̀ tó gbé bí ọlọ́mọ Emmanuel yóò àjọ orí ìwé ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ o àjọ orí ìwé ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ Emmanuel ó mọ̀ pé orúkọ mọ̀ ọ̀rọ̀ ni Ẹlẹ́dùmarè ọ̀gá ògo ń bẹ pẹ̀lú rẹ̀ gẹ́gẹ́ bí akọni ẹlẹ́rú Emmanuel má bẹ̀rù má fòyà wẹ̀yìn rẹ̀ wò èrò ń bẹ lẹ́yìn rẹ̀ ọ̀gá ògo ń bẹ lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí akọni ẹlẹ́rú Emmanuel God is with us bàbá mi ó. Bàbá yìí kì í sá ẹgbẹ́ ọ̀gbẹ́rán bàdí ìyá bá sọnù Emmanuel kọ́ má fi lọ yín bàbá yìí kì í sá ẹgbẹ́ ọ̀gbẹ́rán ẹ̀rí bàdí ìyá bá sọnù kọ́ má fi lọ yín bàbá yìí kì í sá ẹgbẹ́ wọ́n ní bọ́mọbìnrin bó bá sọnù kọ́ má rẹ̀ lẹ́sẹ̀ wá ẹlẹ́sìn ìkẹ́ ẹ̀rọ wá àwọn bàbá yìí lọ fi Ìsàgá àjọ orí ìwé ni ó ọmọ ẹ̀gbẹ́dọ̀ yín wá dẹ́kun mọ́ dánìkọ̀jọ̀bọ̀jọ̀ àjọ orí ìwé ni bàbá mi mọ́ gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan ó sọdún eléyìí ó nífìsà àṣemọ́lọ́lá ọlọ́run wọ́n bá Emmanuel yóò ó sọdún eléyìí ó níbi ìdágbére fáyé. Sagamu lọ́lá Ẹlẹ́dùmarè ọba Emmanuel ooo Adékúnlé ọmọkúnlé alákúnlé aláfíà akúnúnú léèrè kò níjọ sọnù lọ́lá àtẹ́ríwájú wíní àyà olóríire òní ìmọ̀ kíjọ́ dáadáa ọlọ́kọ̀ mi ò sọdún eléyìí wàá túnṣe mi sí lọ́lá ọlọ́run ọba. Baba
bí ọlọ́mọ ẹni ọlá o ẹni ọlá o ọmọ bíbí inú ọ̀rẹ́ bí yìí ọmọ bíbí inú ọ̀rẹ́ bí yìí ṣe bí wọ́n mọ̀ òun kí n wù ọmọ Anna ọmọ Ìdòwú ọgbà o ọmọ Ìdòwú ọgbà ọmọ bíjẹ létí ṣé bí wọ́n mọ̀ òun kí n wù bàbá mi òkú ọdún òsì kọ́ àṣejẹ Ẹlẹ́dùmarè ọba ń bẹ pẹ̀lú rẹ bàbá mi Adékúnlé o Ẹlẹ́dùmarè ọba ń bẹ pẹ̀lú rẹ gẹ́gẹ́ bí akọni ẹlẹ́rù ọmọ oṣù Àkẹsàn ṣebí wọn mọ òun kí n wò ó ọ̀sọ̀dún eléyìí ò ní fi ṣàṣemọ lọ́lá ọ̀gá ní ìwáyé ọmọ bá orígun àgbọ̀dọ̀ ṣẹbọ ẹ̀ẹ́dẹ̀kẹ̀lá àgbọ̀dọ̀ ṣòwò nínú ilé bàbá rẹ̀ tó gbé bí ọlọ́mọ ọmọ aládìgún tó pa fún tó gbọ́dọ̀ jẹkún ṣebí bó ṣe ń pe oríkì ilé àwọn ọmọ rẹ̀ tó gbé bí ọlọ́mọ ọmọ bíbí inú alẹ́ ìlú Adékúnlé o alájọbí tó ní àṣẹ ìsàmọ́dún nínú ọ̀la nínú rẹ̀ Adékúnlé nínú àtẹ̀tẹ̀ ìwánikú nínú àtẹ̀tẹ̀ ìwánikú ti ṣe baálé ọ̀rọ̀ ọ̀gán ló mọ̀ sọdún mìíràn lọ́lá ọlọ́run ọba Ìmánẹ́lì o Ìmánẹ́lì o Ìmánẹ́lì o adé orí wíní ọ̀sọ̀dún eléyìí lọ́dọọdún ló mọ̀ bẹ́ lọ́dọọdún ló mọ̀ lẹ́kẹ̀ẹ́ sí bàbá olúwa tí ì ṣe o ẹ̀rí ajá ń gbọ́gọ́ ògo ní fẹ́lẹ́dùmarè ọba lórí ayé Ìmánẹ́lì ògo ní fẹ́lẹ́dùmarè ọba mímọ́ mímọ́ láàrẹ̀ ológo jùlọ ọba àwọn ọba tó ti bẹ kí Ìmánẹ́lì kó tó bẹ ọba tó sì mọ bẹ nígbà tí Ìmánẹ́lì ò ní sí mọ́ ọba àwọn ọba ní ọba tó mọ bẹ̀rẹ̀ rẹ Ẹlẹ́dùmarè ọba tó di yọ lọ́wọ́ mú ẹlẹ́tìlú káyà bí àjẹrẹ lórí Ìmánẹ́lì o. lórí Ìmánẹ́lì o lórí Ìmánẹ́lì o lórí Ìmánẹ́lì o àdúpẹ́ pẹ́ òkun wò ó Ìmánẹ́lì àti folúwà síwájú lọ́jọ́ tòní àti folúwà síwájú o Ìmánẹ́lì àti folúwà síwájú Ẹlẹ́dùmarè ọba yóò mọ̀ bẹ́ẹ̀ yóò mọ̀ dìyọ́ lọ́wọ́ mú yóò mọ̀ dàyà mú yóò mọ̀ dọ̀kọ̀ mú yóò mọ̀ dọ̀mọ̀ mú ẹ bá mi gbọ́gọ́. Bíbí náà rẹ́ bí agbọ́gọ́ fẹ́lẹ́dùmarè ọba mímọ́ láàrẹ̀ ológo jùlọ ògo nínú ògo ìbẹ̀rẹ̀ ohun gbogbo Ẹlẹ́dùmarè ló ń fi wú ọba olùfini lọ́rọ̀ ọba àfin ọ̀nà ọmọ ní ẹlẹ́tìlú kárà bí àjẹrẹ adúpẹ́ lórí ayé Ìmánẹ́lì adúpẹ́ lórí ayé ẹ̀yọ́ lọ́wọ́ adúpẹ́ lórí bàbá olúwa tí ì ṣe o adúpẹ́ lórí àjọ orí ẹlẹ́tìlú kárà bí àjẹrẹ ọba títí bẹ́ẹ̀ láti lẹ̀ wá o ọba tó mọ̀ bẹ́ẹ̀ nígbà tá a ní símọ́ olórí ayé àfi Ìmánẹ́lì ní ọlọ́wọ́ bá mi dì í mú bá mi
his angels to guide you, to protect you, to watch over you. In the name of Jesus, Emmanuel, you won't dash your foot against the stone. In the name of Jesus, Emmanuel, oh, God is with you, Baba mi. Ọlọ́run bẹ pẹ̀lú rẹ gẹ́gẹ́ bí akọni ẹlẹ́rù ẹ̀sọ́dún eléyìí nífìsà àṣemọ́. Happy birthday to you. Àṣàbíàkéwì ti digi àlọ́yè lágbára Ọlọ́run.